kí ló lè wẹ̀ṣẹ̀ mi nù? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Kí ló tún lè wò mí sàn? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ iyebíye tó mú mi fún Bísí. Kò sí sàn mìíràn mọ́, kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Fún wẹ̀nùmọ́ mi kò rí nǹkan mi lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ohun tí mo gbẹ́kẹ̀lé fún dáríjì lẹ́jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ iyebíye tó mú mi fún Bísí. Kò sí sàn mìíràn mọ́, kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ètùtù fẹ̀ṣẹ̀ kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Iṣẹ́ rere kan kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ iyebíye tó mú mi fún Bísí. Kò sí sàn
jẹ́jẹ́